ẹ jẹ́ ká lọ pàdé aṣojú kọ̀ròyìn tẹlifíṣàn Orísun bó ṣe jábọ̀ ìròyìn yìí lẹ́kùnrẹ́rẹ́. Ìpè ti jáde sí àwọn obìnrin àti ọ̀dọ́ láti mú ìṣọwọ́ lókùnkúndùn lójúnà láti mú ìdàgbàsókè dé bá orílẹ̀-èdè Nàìjíríà àti kí ìṣẹ́ àti òṣì lè di ohun ìgbàgbé. Ẹni tí ó sọ̀rọ̀ ìdí mímọ̀ ní kọmíṣánná fún iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àwọn obìnrin àti líléṣẹ́wọ̀gbẹ́ ní ìlú Èkó, ìyẹn arábìnrin Lọlá Kàndé, níbi ayẹyẹ ìkọ́ṣẹ́gboyè iṣẹ́ ọwọ́ tí iléeṣẹ́ tó ń rí sí àwọn obìnrin àti líléṣẹ́wọ̀gbẹ́ ní agbègbè Ìkòròdú ṣe agbátẹrù rẹ̀ pẹ̀lú ìrànlọ́wọ́ ọmọlẹ́gbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Èkó tó ń ṣojú fún ẹkùn Ìkòròdú kìíní àti olórí ọmọlẹ́gbìmọ̀ aṣòfin tó pọ̀ jù ọ̀nàrẹ́bù SOB Agúnbíadé ṣe kò kárí ètò náà. Nǹkan ńlá ni nítorí bí mo ṣe sọ lóyìnbó mo ní kì í ṣe àwọn nìkan ló wà ní Èkó, ṣùgbọ́n wọ́n máa ń rò kó tọ́ pé àwọn láti ran àwọn kan lọ́wọ́ kán gbé wọn dìde kúrò nínú ìṣẹ́, kán gbé wọn dìde kúrò nínú àìrí nǹkan ṣe, tí wọ́n dẹ̀ máa fi máa bẹ̀rẹ̀ sí í ṣe nǹkan, máa ta nǹkan tí owó wọn máa wọlé. Nǹkan tá à ń sọ nípa entrepreneurship yẹn pé kán ní iṣẹ́ ọwọ́ kán lè dá nǹkan ṣe fúnra wọn so that pàápàá jùlọ ẹ̀yin ọkùnrin ní máa fi àwọn obìnrin ṣakọ. Níbi ayẹyẹ ọ̀hún ni àwọn lẹ́ǹkọ̀lẹ́ǹkọ̀ péjúpésẹ̀ sí ní ẹgbẹ́ òṣèlú APC àti àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Èkó tí alákòóso ẹkùn Ìkòròdú sole administrator Alhaja Shukurat Okeowo gan gbé oríyìn fún SOB Agúnbíadé lórí pípèsè àǹfààní yìí fún àwọn obìnrin. Honorable Okeowo Adéwùmí Shukurat, Ìkòròdú North sole administrator. Ọdún kẹfà tó ti ń bá bọ̀ rí. Morúkọ ti máa ń pè wọ́n ní ọmọ àgbàlagbà. But before that, àkọ́kọ́ kí gómìnà wa kálù wọn lọ́gọ̀ ẹnu. His Excellency Akínwùmí Ambode fún takuntakun. Bọ̀ká tó tún dárúkọ wọn náà a lè ṣe nǹkan kan lẹ́kọ̀ọ́ ká má dárúkọ aṣáájú Jagaban. Because tí ó bá sí Ọlọ́run àti aṣáájú gbogbo tá à ń ṣe yìí à ní lè ṣe. Àdẹ̀túpẹ́ lọ́wọ́ ẹ̀ sóbì gidi gan-an ni as the majority leader of the state House of Assembly. Àdúpẹ́ lọ́wọ́ wọn. Ṣe ìbínú àwọn ọmọ wa ṣe ń dùn. Wọ́n tún fún wọn ní agbára láti lè má máa rìn kiri, láti lè wà self-independent. Àdúpẹ́ lọ́wọ́ wọn gidi gan-an. Ọlọ́run á máa kún wọn lọ́wọ́, Ọlọ́run á máa ràn wọ́n ṣe. Ṣé ríro ayẹyẹ tó ń ṣe nígbà tí èmi náà jáde secondary school? Mo wá jókòó fún ara mi, mo rò ó, mo kọ́kọ́ lọ kọ́ iṣẹ́ fashion design níbi tí wọ́n ti wọ uniform ni o. So lẹ́yìn àfi tẹ́ bá rí readymade lọ́rùn mi tó bá jẹ́ cut and sew fúnra mi mo máa ràn. Gbogbo wa la ní ẹ̀bùn tọ́lọ́run fún wa, ká má máa tijú ẹ̀bùn wa, ká fi wọ̀n pé nǹkan báyìí a lè ṣe. Tó bá ní àṣẹ dáadáa ká tuntun ṣe. Ìgbà yẹn la máa wà lọ́kàn ara wa pé nǹkan báyìí mo lè ṣe, tí n bá ṣe mo lè gbé fáwọn èèyàn kí n tà kí n rí owó ń bẹ̀. Because tẹ́ bá ti empower obìnrin ẹyọkùnrin ti empower gbogbo ìlú nìyẹn. Bákan náà, ààrẹ ọmọlẹ́yìn Kristi ẹ̀ka ti Ìkòròdú Alfa Adégòkè gan dúpẹ́ lọ́wọ́ ẹni tí ó ṣe agbátẹrù ètò ọ̀hún nítorí Ọlọ́run fẹ́ ẹni tí ó bá ń ran ọmọlàkejì lọ́wọ́. A dúpẹ́ pé Ọlọ́run á túbọ̀ máa ràn wọ́n lọ́wọ́ láti gbé wọn ga náà bó ṣe ń ran àwọn ọ̀dọ́ wa lọ́wọ́ pẹ̀lú ipò tí wọ́n wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Lákòótán, SOB Agúnbíadé gan tẹnubọ̀rọ̀ lórí àṣeyọrí tó ṣe fún àǹfààní tó fún àwọn obìnrin àti ọ̀dọ́ láti ní iṣẹ́ ọwọ́ nítorí yóò jẹ́ ohun ìwúrí fún òun tóun bá ń rí wọn tó bá fi ń ṣiṣẹ́ ṣe. Iṣẹ́ irun dídì, iṣẹ́ aṣọ ṣíṣe, gẹ́gẹ́ bí bá ṣe ń ṣe oúnjẹ, bá ṣe ń ṣe agbátẹrù fún àwọn ayẹyẹ gbogbo, àwọn tó ń ṣe ìlẹ̀kẹ̀ ọrùn, ìlẹ̀kẹ̀ ọwọ́, àtòhun mèremère àtòhun ọ̀ṣọ́ tí wọ́n fi ìlẹ̀kẹ̀ ṣe la kó jáde la ṣe àṣeparí iṣẹ́ wọn lénìí, àṣekágbá iṣẹ́ wọn lénìí. Bákan náà àwọn ọmọ tá a kọ́ ní ìmọ̀ ẹ̀rọ ayélujára, ẹ̀rọ ayárabíàṣá tá a mọ̀ sí kọ̀ǹpútà, àwọn 250 people ni a kọ́ nìyẹn. 250 àti 150 la kọ́ nínú kíkọ́ṣẹ́ ọwọ́ lóríṣiríṣi iṣẹ́ oúnjẹ. Inú mi dùn púpọ̀ nítorí a bẹ̀rẹ̀ iṣẹ́ ọwọ́ yẹn, kíkọ́ṣẹ́ ọwọ́ yẹn a bẹ̀rẹ̀ ní bí ọ̀sẹ̀ 4 sẹ́yìn. Àwọn tó ń jẹ́ ti ìtọ́kọ́ ìmọ̀ ẹ̀kọ́ ayárabíàṣá ayélujára, àwọn yẹn bẹ̀rẹ̀ láti bí oṣù 4 sẹ́yìn. Gbogbo ẹ̀ wá kó pọ̀ lénìí. Gbogbo àwọn tí a kọ́ lénìí
tí a ṣe àṣekágbá iṣẹ́ fún lẹ́ni wọ́n jẹ́ 600 people. Èyí wúwa lórí, èyí dùn mọ́ wa púpọ̀ yìí pé wọ́n bẹ̀rẹ̀ wọ́n parí ẹ̀, Ọlọ́run sì fojú ọjọ́ lẹ̀ fún wa. Ìmọ̀ràn mi sí wọn ni wípé nǹkan tí wọ́n lè ṣe tó máa dùn mọ́ mi níjù ní kí n rí ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n kọ́ àwọn nǹkan yìí kí wọ́n fi ṣiṣẹ́ ṣe, kí wọ́n fi hùwà, èyí tó máa dùn mọ́ mi nínú jù nìyẹn. Tí àwọn akẹ́kọ̀ọ́ gboyè ní ipa ìmọ̀ kọ̀ǹpútà gan dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti SOB Agunbíadé, àwọn mìíràn tí wọ́n jẹ́ àǹfààní ètò ọ̀hún dúpẹ́ lóríṣiríṣi bí wọ́n ṣe sọ. Lákòótán, ó wá ń dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àwọn obìnrin fún ìfọwọ́sowọ́pọ̀ wọn pẹ̀lú SOB Agunbíadé. Ẹ gbọ́ bí wọ́n ṣe sọ lẹ́yọ̀ ṣọ́ka. Elijah Adégòkè ló jábọ̀ fún tẹlifíṣàn Orísun.